dàgbà lọ́run adùn àgbẹ̀yìn ayé wa àṣẹ àṣẹ olórí bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtúndẹ̀ ń sáǹpù ọmọ eléré ọdẹ ètò ayọ́ka lẹ́tọ̀ ètò tó ń kọ́ ní lọ́gbọ́n ọkọ̀ nílẹ̀kọ̀ọ́ fún ní lóye pẹ̀lú èdè abínibí bàbá wa gbọ́ngbọ́n kan sì yóò ládùn nínú tó bá ti da agogo 5 rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà tó bá jẹ́ Nàìjíríà nǹkan agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ̀ẹ́jẹ́ kájọ mọ́ ń gbọ́ Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀ lẹ́wọ̀n tí màmá jẹ́ gbáládùn ètò ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ o ìjàpá bá fọmọ rẹ̀ lésì ó lé mi amọ̀bùnyan ní nǹkan wà máa pè mí láhùn Ọláìdé ọ̀rọ̀ pọ̀ o ọmọ wọn nílùú gbọ̀ngàn olúbì ó kárí tó ṣe bí ọmọ ahun ẹ̀yin àyànfẹ́ mo lẹ́gbẹ̀rin àbẹ́ ògbẹ̀rin orin ẹ̀ lérí bá dà lọ́mọ rẹ̀ gbé ẹ mọ̀ wípé Ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́rẹ́ o àyọkàrè 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 Ọláìdédé òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayọ̀ Agboola rédíò TV lẹ́wọ̀n tí màmá jẹ́ gbáládùn ètò. Ẹ mà ṣe o ẹ ṣe láti ilé agbára ẹ mà tó kú rọ̀lẹ́ ẹ̀yẹ èèyàn mi gbogbo ẹ ṣe ẹ kú bójú ọjọ́ ṣe rí orí ètò àyọkà náà la tún dé sí o orí ètò àyọkà láti ẹnu Ọláìdé Ọ̀rọ̀pọ̀ ọmọ yín àbúrò yín ẹ̀gbọ́n yín olólùfẹ́ yín àǹtí yín màmá yín Ọláìdé Ọ̀rọ̀pọ̀ náà ni o èmi á ní ẹyẹ tèmi apá méjì ló fi ń fò èmi làwọn ọmọ wọn nìbàdàn nílé Olúyọ̀lé ń bí olùgbé tí tó fi ń jàre olóhùn èmi lọ́mọ àjòrò sùn bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni mo dẹ̀ tún jẹ́ ọmọ Olúfì gbọ̀ngàn Olúfì èmi kan náà ni o Ọláìdé Ọ̀rọ̀pọ̀ yín ni ẹ ṣé o ní Dayọ̀ Agboola rédíò TV láwa o níbi tá a ti ń dábí ẹ̀dọ̀ tá a rọ̀ bí òwe tá à ń fún yín lóríṣiríṣi mo rí pé ẹ rí oríṣiríṣi tá a ti ń fún yín látàárọ̀ ẹ má má bínú pópẹ́ wa díẹ̀ ó lọ́wọ́ ajá yìí o ìrètà kò lọ́nà náà ló jẹ́ ó pẹ́ fáfáàní yín náà ni ẹ ṣe ẹ kú ìkàlẹ̀ mo ní lórí ètò àyọkà wa ìwé tá à ń kà lọ mo rò pé ìgbàgbé ẹ lè gbàgbé mo jẹ́rìí yín mo jẹ́rìí àwọn èèyàn tí mo níwọ̀n kí n ṣe alákọ̀ọ́gbàgbé àgékù ejò ni ò fẹ́yìn tẹ̀ ń jọ ìwọ̀n fún ìgbà àkọ́kọ́ àgékù ejò tí ń ṣòro bí agbọ́n oníwé tá à ń kà lọ níjẹjọ àti aka orí karùn-ún ní ìrìn àjò àkàngbé tí súpárẹ àkókò kí ló tún lọ bá pàdé ọlọ́mọọmọ ṣàánú o má jẹ́ ká rógun kéèyàn sá nílé àrùn kó wọ̀ nílé ikú àkàngbé tó lọ kí ọ̀rẹ́ rẹ̀ tó yè ní súpárẹ àkókò wọ́n lọ jẹ nílé olóúnjẹ ìyá àpọ́n ibẹ̀ máa tún ní o tí wọ́n mọ̀ wípé àgékù ejò ló tún wà níbẹ̀ ọkùnrin ọ̀mùtí kan ló mà dá ọ̀rọ̀ sílẹ̀ o àtìgbà tí àgékù ejò jẹ ń tán tí ò fẹ́ sanwó tí olóúnjẹ ọmọ wípé àgékù ejò lòún bá sọ̀rọ̀ àgékù ejò ó tó fẹ́ ṣòro bí agbọ́n níbẹ̀ o ọlọ́run ló wá yọ àkàngbé àti tó yí ọ̀rẹ́ rẹ̀ wọn a máa ní díẹ̀ ọmọkùnrin ò tó ọpẹ́lọpẹ́ pé díẹ̀ ọmọkùnrin ò tó pé àkàngbé ti wá agbára kágbára òun ló máa yàkàngbé àti ọ̀rẹ́ rẹ̀ lọ́jọ́ tá à ń wí o nígbà tí àgékù ejò tó bẹ̀rẹ̀ sí ní ṣòro fún wọn bọ́lọ́n ṣàṣẹ fà wọ́n yọ tákàngbé lo ìṣújú tó ní àfẹ́ẹ̀rí ló lo ìṣújú pé kí ẹnìkan kó má bàa rí àwọn tó fi fa ọ̀rẹ́ rẹ̀ lọ́wọ́ tí wọ́n fi kúrò níbi tí àgékù ejò tó ti ń ṣọkọ fún wọn ọlọ́run yọ wọ́n délé o wọ́n kó sínú mọ́tò wọn lọ lé ibẹ̀ láti dánu dúró níjẹ̀jọ fáǹfààní ẹ̀yin tẹ̀ lè bá wa pé gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe máa ń sọ kò sí kankan tó yẹ kẹ́ ẹ miss ẹ̀yin ẹ lọ sórí YouTube tẹ́ ẹ bá ṣàtìsọ pé ẹ search for Ọláìdé ọ̀nà àyọkà gbogbo ìwé tá a ti kà sẹ́yìn àti ní tàǹkà lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹ̀ lẹ́ máa rí níbẹ̀ fún àwọn èèyàn mi tó ti wọlé ẹ jẹ́ kí n sáré lù wọ́n lọ́gọ̀ọ́ ẹnu ká tó máa bá ètò lọ tọrọ ọjọ́ ti lọ àdẹ̀rọ́jọ́ mú tó lókùn baba lonta is watching ẹ ṣé o bàbá wọn lẹ̀ ń wò wá
bàbá nìyẹn olóòtú ètò àyọkà olóòtú ètò ṣọwọ́ ń yá bàbá ló ń ta gangan Dayọ̀ Agboola rédíò TV ẹ ṣé o ẹ kú ìkàlẹ̀ Ọládẹ̀yìndé orí òkè mo kẹ́yìn náà o ẹ ṣé ẹ kú ìkàlẹ̀ ẹ báwo èèyàn mi bá tún ti ń wọlé màmá àlùmọ́ lọ́gọ̀ ẹnu àwọn tó ṣẹ̀ tí ì wọlé nísìnyí àwọn ni mo lù lọ́gọ̀ ẹnu náà káwọn bá tún ti ń wọlé sí i màmá kí yín ẹ kú ìkàlẹ̀ bóyá wà níbi iṣẹ́ ẹ jẹ́ ẹ máa gbádùn rẹ̀ lómi a máa sọ pé ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kájọ máa jẹ alágbádùn ètò àyọkà ká tó máa lọ ẹ jẹ́ ká gbọ́ orin díẹ̀ sí i. ẹ ṣé gan ni o láti ilé agbára ẹ ṣé ẹjọ ẹ bá mi yín sílẹ̀ díẹ̀ a máa bẹ̀rẹ̀ ní orí kẹfà lónìí tòlótòló gbọ́ máa dìyẹ mi àkórí eléyìí tá a fẹ́ kà lérọ̀lẹ́ yìí ni tòlótòló gbé ọmọ adìyẹ mi ẹ jẹ́ farabalẹ̀ kẹ́ máa bá mi ká lọ ẹ ṣé. ọ̀sẹ̀ kejì tí àkàgbèdé láti ṣúpárì àkókò ni wọ́n tún gbúròó àgékù ejò sí abúlé kan tí wọ́n ń pè ní ẹlẹ́gbẹ̀rún abúlé yìí tó ibùsọ̀ 52 sí ìlú òkè odò ojú ọ̀nà ọkọ̀ kò dé abúlé náà gan-an abúlé kan tí wọ́n ń pè ní awósùnmọ́mi ni ọkọ̀ dé láti ibẹ̀ ni ẹni tí ó bá ń lọ sí ẹlẹ́gbẹ̀rún yóò ti fi ẹsẹ̀ rìn nǹkan bíi ibùsọ̀ 10 kí ó tó dé ibi tí ń lọ. ìròyìn tí ó ta sí àkàgbé létí ni pé ọkùnrin kan tí ìṣesí àti ìhùwàsí rẹ̀ jọ ti àkúdàáyà ó ṣẹ̀ṣẹ̀ dé sí abúlé náà wọ́n ní ọkùnrin náà sọ pé ọlá ni òun ń jẹ́ àti pé iṣẹ́ àgbàṣe oko ni òun wá ṣe ní abúlé náà ohun tí ó mú kí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí fura sí ọkùnrin náà ni pé àkúdàáyà náà ni pé kò sọ irú ọlá tí orúkọ rẹ̀ jẹ́ kò sọ ibi tí ó ti wá bẹ́ẹ̀ ni kì í dá sí ẹnikẹ́ni ṣe ló máa ń dádì sí inú ilé tí baálé abúlé náà fún un níwọ̀n ìgbà tí àkàngbé sì ti pinnu pé àwárí tí obìnrin wá nǹkan ọbẹ̀ ni òun ò fi mọlẹ̀ tí ó ti di àgékù ejò báyìí ṣe tí kò sì tí ì dẹ̀yìn lẹ́yìn ìpinnu rẹ̀ náà kí á ló pinnu lọ́kàn rẹ̀ láti tọpasẹ̀ àgékù ejò náà dé abúlé ẹlẹ́gbẹ̀rún pàápàá nígbà tí gbogbo àpèjúwe ìrísí ọkùnrin tí àwọn ènìyàn pè ní àkúdàáyà náà kò ṣe bẹ́ẹ̀ ni kò yà sí ti ẹni tí tó ń wá bí iṣẹ́ kò bá pẹ́ ni a kì í pẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ ni ohun tí ó bá ti yá kì í tó pẹ́ mọ́ nítorí náà kíá ni àkàgbé fi ohun tó gbọ́ tó ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ní agbègbè òkè odò létí onítọ̀hún náà ti ṣètò àwọn ọlọ́pàá méjì tí kò ní wọṣọ iṣẹ́ láti tẹ̀lé àkàgbé lọ sí abúlé ẹlẹ́gbẹ̀rún láti tọpasẹ̀ ẹ̀bọ̀gì náà tí ń jẹ́ àgékù ejò nǹkan agogo 8 ni wọ́n fi àdéhùn sí pé wọn yóò gbéra kúrò ní àgọ́ ọlọ́pàá ní àárọ̀ ọjọ́ ìrìn àjò náà nítorí náà agogo 8:20 ìṣẹ́jú ní àkàgbé ti dé àgọ́ ọlọ́pàá òun kì í tà sé àkókò ní tirẹ̀ ṣùgbọ́n ìrìn náà kò yá títí di agogo 10 òwúrọ̀ ohun tí ó fa èyí ni pé ẹyọ kan ṣoṣo ló dára díẹ̀ nínú àwọn ọkọ̀ tí àwọn ọlọ́pàá ní gbogbo àwọn ọkọ̀ tó kù ló ti gun odó ìgbà tí ẹni tí yóò fún àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ yìí ń tẹ̀lé àkàgbé lọ ní ọ̀tá àti ìbọn yóò fi dé agogo 9 ti fẹ́ lù èyí tí ó wá burú jùlọ ni pé wọ́n kó sínú ọkọ̀ tán ọkọ̀ takú
wọ́n tì í pùhù ló ń wúkọ́ bí ẹni tí kọ́ gbọ̀fúngbọ̀fún yọ lẹ́nu. wọ́n lọ pe atọ́kọ̀ṣe eléyìí ní ta gbogbo ọgbọ́n tó mọ̀ àbíkúńkú lọ ìyá rẹ̀ ń pè ní gbogbo akitiyan rẹ̀ já sí. èyí ló mú kí Àkàngbé sọ fún ọ̀gá àgbà ọlọ́pàá pé kí ó jẹ́ kí àwọn lọ wọ ọkọ̀ èrò lọ sí ìrìn àjò wọn. ó dùn Àkàngbé nígbà tí wọ́n dé bùdó ọkọ̀ èrò láti gbọ́ pé ọkọ̀ kan ṣẹ̀ṣẹ̀ ṣí àti pé òmíràn ní èrò gbígbé kan. ó ti mọ̀ pé a máa pẹ́ púpọ̀ kí èrò tó kún ọkọ̀ pàápàá bí ó bá ti ń tó ọwọ́ ìyálẹ̀ tàbí irú èyí. ìjáfara léwu nítòótọ́ síbẹ̀ bí wọn kò rí ọkọ̀ wọn kò lè dé Ẹlẹ́gbẹ̀rún kì í ṣe Èkó nìkan ni wọn kò lè dé. ìgbà tí wọ́n dé bùdó ọkọ̀ ó hàn sí wọn gbangba pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní èrò tí yóò kọ́kọ́ wọ inú ọkọ̀ elérò 14 náà. iye èrò tí òfin tilẹ̀ wí pé kí ó máa gbénú awakọ̀ náà kò jẹ́ sí ọkọ̀ rẹ̀ bí èrò rẹ̀ kò bá pé 19 nítorí pé àwọn 4 yóò jókòó lórí ẹ́ńjìnì bẹ́ẹ̀ ni ẹnìkan yóò tó há mọ́ iwájú láti di ènìyàn 4 níbẹ̀ pẹ̀lú awakọ̀. kì í ṣe pé ọlọ́pàá kì í sí lójú ọ̀nà ibẹ̀ pàápàá ní irú ọjọ́ ọjà omi funfun bí irú èyí. wọ́n ń bẹ lójú ọ̀nà ṣùgbọ́n ohun tí wọ́n wá yẹ̀wò lọ́wọ́ awakọ̀ kọ̀ọ̀kan lójú pópó ní náírà 10. bí awakọ̀ bá ti na ọwọ́ náírà 10 síta bí ó bá ti fẹ́ kàn wọ́n lára níbi tí wọ́n dúró sí àbùṣebùṣe ìbáàdí ènìyàn mọ́ ẹrù sí òrùlé ọkọ̀ kò sí kàn mí nínú òkú ìyá Àdèlé. ohun tí ó máa gbọ́ ni go on sọ́hún láti ẹnu ọlọ́pàá. kódà bí ó bá jẹ́ 20 náírà lápapọ̀ tàbí 50 náírà lápapọ̀ ni awakọ̀ ní lọ́wọ́ kò sí ìfòyà. bí ẹni tí ń ta irú tata ni àwọn aráabí yóò ṣe fún un lójú pópó. ṣebí náírà 10 péré tilẹ̀ ní ti àwọn omitoro ọlọ́pàá tí àwọn ògidì ọlọ́pàá tí ìjọba gbé dìde ní pàtàkì láti gbógun ti adigunjalè ló burú jù. oríṣiríṣi orúkọ ni wọ́n pè wọ́n ní agbègbè kọ̀ọ̀kan. àwọn kan ń jẹ́ hámà àwọn kan ní gbálẹ̀ ṣùgbọ́n dípò kí wọ́n gbógun ti adigunjalè ọkọ̀ èrò ni wọ́n ń gbógun tì. bí wọ́n ti ń hámà ogún náírà bẹ́ẹ̀ ni wọ́n ń gba náírà lójú pópó bí ẹni gbálẹ̀. 50 náírà ni àjọ san kò tí àwọn tí ìjọba ní kí ó máa ṣe àyẹ̀wò ọkọ̀ gan gbà lọ́wọ́ ọkọ̀ èrò kọ̀ọ̀kan tó bá ti bọ́ sójú pópó. ìbá má rí ẹyọ èrò kan gbé ìbá àsìkò àtẹrù àtẹnìyàn kí ayọ̀ ọkọ̀ máa wọ́lẹ̀ kí ó má sì ní àkójánu ọkọ̀ pa wàhálà tirẹ̀ ni. àwọn kan tí wọ́n ń pè ní alájá tàbí ẹ̀ṣọ́ ojú pópó ló jọ bí ẹni pé tí wọ́n san díẹ̀. ó jọ bí ẹni pé iṣẹ́ gidi ni àwọn ń ṣe. wọn kò máa fi bẹ́ẹ̀ hámà náírà lójú pópó èyí tí ó mú kí àwọn awakọ̀ máa bẹ̀rù wọn èyí sì ń dín ìjàmbá ọkọ̀ kù. nígbà tí àwọn ajẹlójú onílé kún ojú pópó bí irú èyí ṣé a lè dẹ́bi fún awakọ̀ tí ń kó èrò 19 dípò 14? bí ó tilẹ̀ jẹ́ pé ohun tí wọ́n kọ sí ẹ̀gbẹ́ ọkọ̀ gàdàgbà ni jọ̀wọ́ jẹ́ kí díẹ̀ tó ẹ. àwọn tí kò ní jẹ́ kí díẹ̀ tó ń kọ́ wọ́n ń bẹ ní ojú ọ̀nà. abẹ́ búkà kan ni Àkàngbé àti àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ọ̀rẹ́ rẹ̀ jókòó sí. wọ́n ti jókòó tó 30 ìṣẹ́jú síbẹ̀ ẹyọ èrò kan ṣoṣo mìíràn kò tíì dé. ìwọ̀nba àwọn agbèrò 5 tó jókòó sínú ọkọ̀ tí ìrìn kàn láti tẹ ẹni tó bá tètè dé wá wọ ọkọ̀ jẹ kí onítọ̀hún lè rò pé ọkọ̀ ti fẹ́rẹ̀ kún nìkan ló wà nínú ọkọ̀ síbẹ̀. ìgbà tí àwọn ojúlówó èrò bá ń dé lọ́kọ̀ọ̀kan
ní àwọn agbèrò wọn ni yóò máa yọ dànù lọ́kọ̀ọ̀kan bí ọwọ́ tí wọn yóò sì máa pòórá bí iṣó. Ní báyìí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ti sọ pé ebi ń pa àwọn nítorí pé àwọn kò tíì jẹun àárọ̀. Akẹgbẹ́ ti ra búrẹ́dì àti àkàrà fún wọn pẹ̀lú ìgò ọtí ẹlẹ́rìndòdò kan. Àwọn náà sì ti ń wọ̀yá ìjà pẹ̀lú búrẹ́dì ní abẹ́ búkà tí wọ́n jókòó sí. Kò pẹ́ púpọ̀ sí àkókò yìí ni ọkọ̀ gàǹtégà péńpé kan dé pẹ̀lú eré àsádijú síbùdó ọkọ̀. Bí àwọn géńdé mẹ́fà tó wà nínú ọkọ̀ náà ti ń bẹ́ sílẹ̀ pẹ̀lú àáké, kùmọ̀, àdá àti kòbókò lọ́wọ́ wọn ní ariwo ta tí ó ń gbọ́ páwà páwà páwà. Àṣé àwọn jàǹdùkú ẹgbẹ́ òṣèlú dọmọnù ló dé. Àkókò òṣèlú tí à ń wí yìí le gan-an ni. Ìlùkìlù tí wọ́n lu aṣọ òfì ni àwọn jàǹdùkú máa ń fi àwọn tí ọwọ́ wọn bá bà ṣe, pàápàá ẹni tí wọ́n bá fura sí pé kò sí nínú ẹgbẹ́ dọmọnù. Wọ́n á ní olúwa rẹ̀ bú Gani. Ẹni tí wọn kò bá tì mọ́ ẹgbẹ́ dọmọnù ló bú Gani. Ayé fàmílétè ń tutọ́ ni àtolórí àti àtẹ̀lé àti jàǹdùkú ẹgbẹ́ náà ń jẹ ní àkókò tí à ń wí yìí ní gbogbo ìlú tí ń bẹ ní agbègbè ilẹ̀ Oòduà. Ẹni yòówù tí wọ́n bá mú dé iwájú alága wọn pé ó bú Gani, lẹ́yìn tí wọ́n bá lù ú tán olúwa rẹ̀ forí kómi olóyo. Bí ó bá wu alága, orúkọ ẹni tí ń jẹ́ Kàfárù Adéayọ̀, ó lè ta ẹni bẹ́ẹ̀ jẹ ní iye tí ó bá wù ú tàbí kí ó ju olúwa rẹ̀ sí ẹ̀wọ̀n aláìlábùlà. Bẹ́ẹ̀ ni Kàfárù kì í ṣe adájọ́ o, kódà kò kà ju ìwé méjì òyìnbó àtijọ́ ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ lọ. Agbára òṣèlú ìgbà náà ni. Bí àwọn jàǹdùkú ti ń bẹ́ sílẹ̀ pẹ̀lú igbe páwà páwà páwà, bẹ́ẹ̀ ni àwọn ènìyàn túká ní ibùdó ọkọ̀. Kálukú mórí légbó bí ẹni pogun wọ̀lú. Àyàfi àwọn awakọ̀, díẹ̀ nínú àwọn agbèrò, àwọn èrò ọkọ̀ díẹ̀ tó láyà àti àwọn obìnrin tó ń ta oúnjẹ ní àwọn búkà tó yí ibùdó ọkọ̀ náà ká ló dúró. Ṣùgbọ́n àwọn jàǹdùkú náà kò bá ẹnikẹ́ni jà. Ṣe ni wọ́n jókòó lórí ìjókòó gbọọrọ kan tó wà ní abẹ́ búkà kan ní ibùdókọ̀ náà. Ṣe ni àkàgbé rọra ń wò wọ́n pé níbi tí ó jókòó sí ṣe ló ń ṣẹ́jú péún tí àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì ní sì ń dá èrò inú búrẹ́dì rú ní tiwọn. Àwọn jàǹdùkú pàápàá kò jókòó lásán, wọ́n ṣáná sí pápá tí wọ́n ti wé gbọ́rọ̀gbọ́rọ̀, wọ́n sì ń fa èéfín kùkúyè ṣàgbárí. Gbogbo wọn rú èéfín lẹ́nu àti imú bíi Ṣàngó, bíi pápá ọwọ́ wọn tí ń ta pàràpàrà. Òórùn ewé alágbára tí wọ́n ń fà sórí bo gbogbo àdúgbò bátakùn bí ẹni pé ìrì àfẹ̀mọ́júmọ́ ló bolẹ̀. Kò pẹ́ lẹ́yìn èyí tí aládòkò eégún àdó kan fi ń jó bọ̀ tí ìyẹ́ orí rẹ̀ mìrì yẹ̀. Ẹni tí ó bá kọ́kọ́ rí bí ó ti ń jó bọ̀, ọ̀pẹ̀kẹ̀tẹ̀ ni ènìyàn yóò pè é. Àwọn méjì ló ń lu agogo tẹ̀lé bí ó ṣe ń kọrin tí ó ń jó tí ó sì ń ké horírírírí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ó jó dé ibi tí àkàgbé jókòó sí, ó jó ó sì wúre fún wọn. Àkàgbé fún un lówó, ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ wa tí ń jẹ búrẹ́dì kò wí pé àwọn rí i. Aládòkò kò kúkú mọ̀ pé àwọn jàǹdùkú ẹgbẹ́ dọmọnù ti dé síbùdókọ̀. Ó mọ̀ pé ayé òṣèlú oníjàǹdùkú ló gbòde nígbà náà, nítorí pé bí àwọn ẹgbẹ́ dọmọnù ṣe ní jàǹdùkú, bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́ ayéfẹ́nká tí àwọn alátakò wọn ń pè ní Òbúgàní náà ní jàǹdùkú tiwọn. Ṣùgbọ́n ọwọ́ ẹgbẹ́ dọmọnù ní èkú idà ìjọba wà, bí ó tilẹ̀ jẹ́ pé ìbò aráàlú kọ́ ló gbé wọn débẹ̀.
ìlú dìbò ní tòótọ́ ṣùgbọ́n ìbò aráàlú kọ́ ló gbé wọn débẹ̀. Ìbò aráàlú kò wúlò. Èsì ìbò tí àwọn jókòó sínú yàrá kọ́ ló gbé wọn dórí àlééfà. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni àwọn jàǹdùkú ẹgbẹ́ Ayéfẹ́nká máa ń jáde. Àwọn kò fi bẹ́ẹ̀ burú ṣùgbọ́n bí ọwọ́ tí wọ́n náà bá bá ẹni tí wọ́n mọ̀ pé ó jẹ́ ọmọ ẹgbẹ́ tàbí alábàárìn ẹgbẹ́ dọmọnù, olúwa rẹ̀ ti gún iyán tán láyé, kó lọ rèé gba ọbẹ̀ jẹ iyán rẹ̀ lóde ọ̀run ló kù. Ní báyìí Aládòkò ti dé tòsí ibi tí àwọn aráabí jókòó sí. Ó dúró ṣí i. Ó jọ bí ẹni pé òórùn kùkúyè ti ta sí i nínú ẹ̀kú tó kó borí. Ó ń ké orírírírí orírírírí. Àwọn onílù rẹ̀ lu agogo lọ ní tiwọn. Ní ìṣẹ́jú àáyá àwọn jàǹdùkú méjì kàn lára. Ṣé gbogbo ènìyàn ló kúkú mọ̀ pé ẹgbẹ́ òṣèlú Ayéfẹ́nká ni wọ́n ń ṣe ní ìlú tí Aládòkò ti wá. Èyí ló mú kí àwọn jàǹdùkú fẹ́ kọ́ lọ́gbọ́n pé bí ó bá di ọjọ́ mìíràn kí ó má tasẹ̀ àgẹ̀rẹ̀ dé tòsí ibi tí ẹgbẹ́ dọmọnà bá ti ń jayé orí wọn mọ́. Ọ̀kan nínú àwọn jàǹdùkú méjì tí ó wá bá Aládòkò béèrè lọ́wọ́ rẹ̀ pé inú ẹgbẹ́ wo ló wà? Aládòkò ṣe bí ẹni tí kò gbọ́. Ó ní kí o ti wí mọ́ ni. Jàǹdùkú ní mo ní inú ẹgbẹ́ wo ló wà? Aládòkò fèsì ará ọ̀run ní mèrè, ẹgbẹ́ onígbàjúmọ̀ ní mèrè. Jàǹdùkú kejì tí ó mú àáké lọ́wọ́ ké pàrà mọ́ Aládòkò. Àní inú ẹgbẹ́ wo ló wà? Mi ará ọ̀run ní mèrè, ẹgbẹ́ onígbàjúmọ̀ ní mèéṣe. Jàǹdùkú tó mú àáké lọ́wọ́ fi ọwọ́ òsì fa ìyẹ́ orí Aládòkò. Ó mìrì yẹ̀. Ó ní ará ọ̀run ni ọ́, èwo ní jẹ́ ẹgbẹ́ onígbàjúmọ̀. Ká tó máa lọ ẹ jẹ́ ká gbọ́ láti ilé agbára. Dayọ̀ Agboola ni bàbá ó ní bàbá ó ní bàbá ó. Rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayọ̀ Agboola ni bàbá ó ní bàbá ó ní bàbá ó. Rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Ó ń gbọ́ lébìrìbìyà ó bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ̀ yìí ó. Dayọ̀ Agboola ló ta Rédíò TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ̀ yìí ó. Dayọ̀ Agboola. Rédíò TV níbo tí mo Maryland Dayọ̀ Agboola. Rédíò TV Dayọ̀ Agboola. Gbogbo ayé ló ń bọ̀. For sound and quality production, Babalota Studio is the best. For sound and quality production, Babalota Studio is the best. Babalota Production, the ultimate in audio visual. Babalota Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Students are many, but the best one is few. Babalota Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalota Production, the ultimate in audio visual. Ẹ ṣé o láti ilé agbára. Gẹ́gẹ́ bí a ti máa ń sọ fún yín náà, Dayọ̀ Agboola rédíò TV láwa o ní Baltimore la fi kalẹ̀ sí, Baltimore ní Maryland. Ẹ ṣé ẹ kú ìkàlẹ̀ o, ẹ má bá wa ká lọ. Kí n tó tẹ̀síwájú,
tí wáyé Adékúnlé mo rẹ́yìn náà o ẹ ṣé ẹ kú ìkàlẹ̀ ẹ jọ fọ́ ẹ̀yin èèyàn mi gbogbo torí mo mọ̀ pé ẹ ti wọlé gan ṣùgbọ́n kínní yìí ò jẹ́ kí n rí orúkọ yín níwọ̀nba àwọn orúkọ tí mo rí àtẹ̀yìn tí mo rí àtẹ̀yìn tí mi ò rí ẹ ṣé ẹ kú ìkàlẹ̀ ẹ máa bá wa gbádùn rẹ̀ lọ ẹ tẹ̀sẹ̀ ń wọlé Àyọkà lètò Àyọkà ló ń lọ lọ́wọ́ ẹ ṣé ẹ kú ìkàlẹ̀. àwọn jàǹdùkú kò tilẹ̀ sọ pé àwọn rí àwọn alágogo tó ń sá lọ aládòko ni wọ́n kọjú sí jàǹdùkú aláàké túbọ̀ gba ìyẹ́ orí aládòko mú ó gbòórí yẹ̀rìyẹ̀ bí ìgbà tí agbowópá bá gbá onígbèsè mú ó ní ó búgàní aládòko wòye pé ó fẹ́ fa aṣọ ya mọ́ òun lọ́rùn ó wá ń bẹ̀bẹ̀ ǹjẹ́ mi dọ̀ra ẹbọ ǹjẹ́ mi dọ̀ra ẹbọ o bí ó ti wí báyìí tí ó bẹ̀rẹ̀ díẹ̀ wùyàn ló wọ́n ẹ̀kú kúrò lórí tó yàn bo ọ̀kan nínú àwọn jàǹdùkú lórí ó kù ṣòkòtò lásán sídìí rẹ̀ pẹ̀lú òògùn ló fi ń sáré lọ ó tún kù òògùn kan tó gbé kọ́rùn sí abẹ́ aṣọ bàbá tí ń pe ara rẹ̀ ní aládòkò ó ń bẹ́ lọ bí ìgalà ṣòkòtò rẹ̀ ń tún yagba bíi apá àjàó ẹ̀rín àrìntàkìtì tí àwọn jàǹdùkú àti gbogbo àwọn tó wà ní àyíká rín kò jẹ́ kí ẹnìkankan lé bàbá aládòkò rárá títí ẹran fi lọ àkẹ́ kódà oúnjẹ pa ọ̀kan nínú àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí ń fi àkàrà jẹ búrẹ́dì lórí ọpẹ́lọpẹ́ obìnrin olóúnjẹ kan tó wà nítòsí ibẹ̀ tó sáré bu omi wá nítorí pé ọkùnrin náà ti fẹ́rẹ̀ sọ ìgò ọtí ẹlẹ́rìndòdò rẹ̀ di òfo tẹ́lẹ̀ bàbá kan náà dúró ní ẹ̀gbẹ́ ọ̀nà ó ń rẹ́rìn-ín bí gbogbo ènìyàn ti ń ṣe láìmọ̀ pé ọ̀ràn ọlọ́rọ̀ ń bọ̀ wá di tòun bíi ti ewúrẹ́ bí ẹ̀rín rínrín ti rọlẹ̀ ní ọ̀kan nínú àwọn jàǹdùkú tó mú kòbókò lọ́wọ́ lọ bá bàbá tí à ń wí yìí ó ní ẹ pẹ̀lẹ́ o bàbá ẹlẹ́rìn inú ẹgbẹ́ wo ni ẹ̀yin náà wà ní tiyín o bàbá kò tilẹ̀ ṣe bí ẹni pé òun gbọ́ ohun tó ń wí dípò bẹ́ẹ̀ ṣe ló fẹ́ máa lọ jàǹdùkú tí à ń wí yìí ó tún fa ẹ̀wù tapara bàbá oníbàbá láti ẹ̀yìn ó ní etí rẹ di ni tàbí odi ni ọ́ èdì ló mú ọ ni tàbí ìwọ ló mú èdì mo ń bi ọ́ lọ́rọ̀ ó ṣe agbádá bíi agbádá aáyán ó yán lọ bíi baálé àkàn dáhùn jọ ó fi ọwọ́ sì fọ́ bàbá ní etí kan sí ìyàlẹ́nu gbogbo ènìyàn bàbá yìí kò gbé ojú àgan bẹ́ẹ̀ ni kò fọhùn ìjà ó ní èmi kò sí nínú ẹgbẹ́ kankan bí iyọ̀ kò bá dùn ọbẹ̀ a ti ṣe fi ìkanra mọ́ ewé tí ọ̀rọ̀ ti wá di ti ẹni tí a lè mú tí a lè dì mọ́ mo rò pé orí rẹ kò pé ta ni òun pòwe níwájú rẹ̀ ìwọ gẹ́mí bí adìyẹ aṣa tó kó sómi yìí bàbá ní èwo wá ní ti èbú báyìí kí ni mo fi ṣe ọ́ ṣé ojú tó rọ̀ ni rorẹ́ ń sọ kọ́hún bàbá tó fẹ́ máa lọ ṣùgbọ́n jàǹdùkú fà á padà ó di wàì jàǹdùkú kòbókòbó bàbá sá sẹ́yìn díẹ̀ ó dúró ó kọjú sí ẹni tó ń nà ó ní ìwọ ọmọdé yìí láì ṣẹ̀ ọ́ láì rò ọ́ tó jẹ́ pé jẹ́jẹ́ mi ni mò ń lọ láì dá sí ọ láì sùn kàn ọ́ ó sì kópa ti ẹ̀yà mi báwọn ó kò mọ̀ pé a kì í ṣe bẹ́ẹ̀ ó kò mọ̀ pé a kì í ṣíwọ́ lu imí ó sì ṣí èèpo lu